Bismillahirrahmanirrahim. Àdúà fún gbogbo àwa akọni Nàìjíríà, special prayer fún gbogbo àwa akọni, gbogbo ẹ̀yin OON, CON, OFR, MFR àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yorùbá ní tá bá perí akọni, àá fi dà lálẹ̀ garara ní. Gbogbo àwa akọni náà rí. Tó bá jẹ́ pé gbogbo àwọn oyè wọ̀nyí, ìjọba Nàìjíríà máa fi wọ́n àwọn kan máa fi dá wọn lọ́lá wípé ẹ̀yin yìí ẹ ṣiṣẹ́ takuntakun. Ó fẹ́ má sí ọmọ Nàìjíríà kan tí ó lẹ́tọ̀ọ́ sí oyè yìí. Àwa lakọni. Ní ìmọ̀ bí mo ti fẹ́ pùtì ọ̀rọ̀ yìí, tó rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹlòmíì lè máa kọ́mẹ́ǹtì ní sí pé Ọlọ́run ní fala tuzaku anfusakum huwa a'lamu biman ittaqa. Ọlọ́run ẹ má fọ̀rọ̀ ayé mọ́, èmi mọ́ mẹ́ni tí nígbà tí mo pè àmì lákọni, ṣé mo sọ fún wọn pé mo ti gba certificate àlìjánnà ni? Àmọ́ àwa akọni rèé. Kálukú wa ẹ wò lásìgbò tí ń dojú kọ wá lórílẹ̀-èdè yìí. Àwa kan sì takú síbẹ̀, a sì sá lọ. Èwo lẹ fẹ́ rò pé kò tó wa lẹ́rù? Èwo lẹ fẹ́ rò pé ṣé taabo ní pé kò sáàbò àbí tepo tá ń tò fún, àbí tó ń jẹ tó gbówó lórí, àbí towó tó dọ̀ wọ́n gbogbo. Ẹlòmíì nínú wa aláǹfààní, ẹlòmíì náà ń bẹ òun náà tiẹ̀ tráfù kó Nàìjíríà rí, kò sì torí ẹ̀ kó sá lọ. Àwa náà mọ̀ ibi tá a bá dé yìí, káwa náà gbé gbóná ojú gbó, kódà bí wọ́n tiẹ̀ padà deport wa padà ká tiẹ̀ try ẹ̀. Ámbèlè tà sí àwa náà try a tráfù jáde àlọ́ àwọn country kan sí kejì, àti torí ẹ̀ ká sá lọ. Ǹjẹ́ akọni kọ́ ni wá? Akọni ni wá. Àwa ń forí rọ wípé a ní sá lọ. Bàbá tiẹ̀ padà wá relocate yóò jẹ́ pé ìjọba ilẹ̀ yìí náà ni ó lọ́wọ́ sí pé ọyá lọ ayọ̀ǹda níjó lọ́ọ́ padà dé. Àmọ́ pé ká wá sá lọ, a sá lọ. Tó ń ti bẹ́ẹ̀, akọni yìí náà tún wá pé oríṣiríṣi. Torí pé àwọn èèyàn kan ń bẹ, àwọn tó ń jẹ́ akọni lọ́nà méjì. Wọ́n ń jẹ́ akọni nítorí wípé gbogbo ohun tí à ń là kọjá lórílẹ̀-èdè yìí àjọ ń forí là ní. Tó ń ti bẹ́ẹ̀, ń tí súnni gbàngbàn tí mú ní yapa Ọlọ́run, wọn ò tó dédé ẹ̀. Wọn ò ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Torí pé Ọlọ́run rísìn kan pé ó sì rí kan ní tó jẹ́ kí n dẹlẹ́bọ̀ pé Ọlọ́run foríjì mi, ìlú wa ló jẹ́ kó máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run, kò sí yẹn bẹ́ẹ̀ mi bá ti bọ́ lọ́rùn yẹn. Àwọn ẹlẹ́kọ̀ọ́ wa ní káàdà lè fákírú an yakuna kúfùrà. Àwa wà lórílẹ̀-èdè yìí, akọni ni wá. Lórílẹ̀-èdè tó jẹ́ wípé bó sì bá pọ̀, làákàyè máa tanálẹ̀ ni pé nígbà tó náà háyì, àwọn tí wọ́n tún rí jáde náà já máa rẹ́ wọn jẹ. Àwọn èèyàn nírin iṣẹ́ tí wọ́n fi ṣe yahoo, àwa kan ò sì bá wọn ṣe. A sì ń jẹ, a sì ń mu. Ẹni tí bá wá ń ṣe yahoo ọmọ kò sínú akọni mọ́. Tó nínú àwọn tó fẹ́ gba orúkọ orílẹ̀-èdè yìí jẹ́ nìyẹn. Ẹlòmíì ń gbà míì tá bá ń ṣàlàyé ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn, nígbà míì pé àwọn èèyàn ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run, ẹlòmíì máa ń pè mí ìyàn àfà àyínkàn múra kankan bí táwa wà ń bí kálukú ń ṣe tiẹ̀ fi kálukú lẹ̀, irú wo ló wà tó bá dákọ̀ mọ́ àwa náà fẹ́ ṣe rí ibú méjì ni ká máa forí lakú tó báyìí. A ní confidence lórí ẹ̀mí ara wa wípé tá a bá sọ báyìí ọlọ́mọdé àjí sọ́wọ́ lọ́wọ́. Ìkànnà àwọn brothers lẹ́nìí mọ́júmọ́ yìí l'Abuja, ìkànnà àwọn brother tó yẹ pé nínú àwọn brother tó jẹ́ pé Ọlọ́run nìkan ló mẹ́ni ẹ̀ dénúdé. Àmọ́ nínú àwọn brothers tó yẹ pé Sunni ni wọ́n lọ ká wọn mọ́lé. POS ní brother yìí náà ń ṣe, wọ́n sì gba bí owó tó lé ní 800,000 naira lọ́wọ́ wọn. Wọ́n sì tó gbéyàwó ẹni yìí lọ. Wọ́n tó wá ń béèrè fún 50 million naira lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ti kọ́kọ́ ṣe kan tẹ́lẹ̀ fún brother ìkan náà, brother wa kan náà tó jẹ́ wípé brother yìí wọ́n fìlú lẹ̀ Nàìjíríà sí Nàìjíríà náà ni wọ́n tó fà wọn mọ́lẹ̀ wípé tọ̀ ẹ máa ṣiṣẹ́ lọ. Lónìí ni wọ́n tó sọ fún mi pé 3 million naira táwọn ọmọ náà tó fi ń rọ́nu business wọ́n ti tó gbà yẹn náà lọ. Àwọn brother yìí kálukú náà sì bọ́ lọ́wọ́ ọba dúró. Ǹjẹ́ akọni kọ́ ni irú wọn yẹn? Akọni ni ẹni tójú ẹ̀ rírun nǹkan tó báyìí tẹ́sìn ò tún wá bọ́ lọ́wọ́ ẹ̀. Ẹni tẹ́sìn ò bọ́ lọ́wọ́ ẹ̀. Torí wípé kò gbọ́dọ̀ tìyàn gbọ̀ngbọ̀n nítorí tójú ń rí, ntẹ́ tí ń gbọ́ àti tí ń kan kálukú wà yìí. Káwá torí ẹ̀ wípé àwa náà ó ṣe ń tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́. Èèyàn lè ṣe gan kan tó má sọ̀ sí ìdí. Bọ́ọ̀ bá sọ̀ sí ìdí ọ̀sọ̀ orí ibú, bọ́ọ̀ bá sọ̀ sí ìdí ọ̀sàgbákò. Àwọn kan ó le bẹ́ẹ̀, ó le mọ́ kálukú.
ọ̀pọ̀lọpọ̀ wa ń wá àwọn alternative pé àwọn bó bá fẹ́ dín bí ìjó náà gbà bí àwọn kan ò sì torí ẹ̀ kí wọ́n sì tí ó bí Ọlọ́run ọba nínú, wọn ò ti ìbànújẹ́ bọnú ìgbésí ayé ẹnìkan, bẹ́ẹ̀ ni wọn ò sí ẹbọ pẹ̀lú Ọlọ́run. Kì í jẹ́ wípé bóyá ìbẹ̀rù wípé wọ́n lè mú nǹkan mọ́ sẹ́wọ̀n àbí kó lè dójú tì nǹkan, rárá, ìbẹ̀rù Ọlọ́run ni. Ǹjẹ́ akọni kọ́ ni wọ́n? Akọni nírú wọn. Bẹ́ẹ̀ nìkan bá ń wo rẹ̀ pa àwọn míì tí wọ́n ń bẹ ọdún pé mo ní kàtígórì ní akọni ilẹ̀ ní Nàìjíríà yìí, àwọn kan tí wọ́n ń bẹ àwọn tí wọ́n ń sọ fáwọn èèyàn pé ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run ni ẹ bá dúró. Wọ́n ń dí àwọn èèyàn lọ́wọ́ mú nípa aburú tí wọ́n fẹ́ ṣe. Ọ̀tá ni gbogbo ẹni tí máa dìyàn lọ́wọ́ mú níbi aburú máa jẹ́ síyàn. Àwọn ènìyàn tí wọ́n ń ṣe ń fídíò nílùú tó jẹ́ wípé láti lè jẹ́ wípé ọ̀fẹ́ ọ̀nà fún lọ́nà ọ̀run, gbogbo tó bá gbà làwọn ò fún tí wọ́n lè dènà dè wọ́n, wọ́n lè yin àwọn èèyàn kan tí wọ́n lè ní ẹdẹ́mi wọn lógbòdò. Àwọn èèyàn yìí sì tó ń ṣe fídíò, wọ́n dá wọn mọ̀ tó bá pàdé wọn, kálukú yìí tó ń fọgbọ́n ṣe, wọ́n ń wí pẹ̀lú hikima tó bẹ́sìn mọ̀ wípé n tá ń pè yín sí náà ni pé ẹni ṣe rí ibú. Pẹ̀lú làákàyè wọ́n tún wá ń jọ ríra wọn, wọ́n sì tún kíra wọn pé tọ̀ ẹkùsẹ̀ ládá. Akọni kọ́ nírú wọn, akọni nírú wọn. Wọ́n yàtọ̀ sẹ́lòmíì tó tilẹ̀kùn mọ́rí, kò ṣe fídíò nǹkan fọ́ ìsì lásán ni, kò sí fírẹ̀ hàn. Kọ́ àbí bá ń tẹ̀ ń bá àwọn èèyàn ló kọjá tí bá ń bú àwọn èèyàn sọ pé wọn ò lè mú torí wọn ò dáàmà fọ́ ìsì ẹ̀ ni wọ́n ń gbọ́. Akọni ló náà ó tó bá jẹ́ pé dáadáa ní ń sọ, tó bá jẹ́ pé ó rí wípé òun tẹ̀síwìrì òun gbà wọlé àti fídíò àti kámẹ́rà, Ọlọ́run sáà má dà wá lórí rú. Torí pé ńgbà tí àràkàtì ti wà báyìí kìnnìkan wọlé, àmọ́ akọni nù. Bó ti wá le tó yìí náà kò tí ẹnìkọ̀ọ̀kan gbàngbàn, torí pé Ọlọ́run ní wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin. Ẹ̀sìn mi Ọlọ́run ní tẹ́ fi pàdé wípé ẹ rálì jánnà wọ̀ títí dọjọ́ òkú lèèyàn sin Ọlọ́run. Gbàngbàn kan wá ti ẹlòmíì gbàngbàn wípé ibi tó le dé àfi kó náà sí tí ó bí Ọlọ́run ọba nínú. Kò ní bí Ọlọ́run ọba nínú, wọ́n lọ́ọ́ sí rí ibú bẹ̀. Àwa náà ń fọgbọ́n ṣe ń gbà míì tá a bá ń ṣàlàyé nípa nǹkan ìlera, nípa nǹkan ìwòsàn, àwọn míì máa ń pè mí lẹ́yìn. Àfà ẹ dákun sẹ́yìn náà mò ń bá sọ̀rọ̀ mọ́lẹ́mí náà ni, ẹ dákun ṣe ẹ̀yin ìbáyàn ṣiṣẹ́ tí iléeṣẹ́ yìí ó fi gbòòrò ni àmọ́ bá àti wí fún wọn tá a fi ń pètò sí wọn nú wípé ẹnìkan ò ní dọ́gbọ́n rú ẹ̀. Lẹ́yìn yìí tọ́jẹ́ lánàá ẹ̀tọ́ kọ́ máa bẹ lọ́hùn, àárín nǹkan mọ́lẹ̀ ni à ń fi kọ́ ni. Bẹ́ẹ̀ ni ká sì máa ṣàlàyé ọ̀nà táwọn tí kálukú fi rí owó náà nìyẹn. Kéèyàn ó pè yàn lẹ́yìn wípé tẹ́ bá ti ń ṣàlàyé nípa oògùn kí wọ́n á pè yín lẹ́yìn wípé ẹ jọ̀ọ́ ọ̀gá mi kan kì í fẹ́ rójú mi ńlẹ̀, báwo ni ó ṣe gba tèmi? Owó rọrùn ni máa bá dé. Ìyẹn ọmọ kan ò fẹ́ gba tèmi, ó dẹ̀ ti náwó lórí ẹ̀, kọ́dà ó ti gíráduwétì báyìí, Ọlọ́run ò ní fẹ́ mi mọ́. Àfà bóò ni ó ṣe gba tèmi gbogbo iye tí ọba ná mi? Owó ni máa bá dé àbówó kí máa bá dé? Èyí ló lọ fẹ́ chájì ẹni tó bá pè ọ́ fún nínú, èyí ló lọ fẹ́ chájì ẹni tó pè ọ́ fún orí ń fọ́n, tí ó sì nídìí wípé bóyá ọ tó fẹ́ gbàgbọ́ wọn jẹ́ ọ fẹ́ dùpù wọn, ọ fẹ́ gbọ̀nà tí ọ̀ dáa wípé inú tí ń ràn ọ́ yìí ọlọ́wọ́ ayé nú o. Àwọn kan náà fún ọlọ́gùn jẹ́ lójú oorun, oògùn sánpọ́nná tó ọmọ náà ni. Irú èèyàn bẹ́ẹ̀ wá dúró lórí dáadáa wípé ẹ má kájú, ẹ má ṣẹ̀yọ́nú àwọn àgbà, ẹ̀yọ́nú ayé kan ò sí. Ọlọ́run ní kẹjọ́ kó fẹ́ràn yín, bọ́lọ́run bá ti gba tiyín yóò fìfẹ́ yín sí ẹ̀mí gbogbo ara ayé lọ́kàn. Ẹni tí ń ṣerú eléyìí náà akọni nírú wọn àbákọni kọ́? Akọni ni wọn lórílẹ̀-èdè táwọn èèyàn ti máa dènà dẹni tí bá ń dì wọn lọ́wọ́ mú níbi aburú. Ó yàtọ̀ sí pé kéèyàn ó jókòó sí jìnnà kéèyàn kan jókòó sí Saudi àkọ́mọ ní ẹ̀yin ará Nàìjíríà ẹ̀ sì ń bàálù jẹ́ àwọn náà máa bọ̀ wálé. Ẹni tó bá wà lórílẹ̀-èdè Nàìjíríà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí tójú wájọ́ nǹkan tá nǹkan yìí ọ̀rọ̀ wa gbàdúrà níjọ́ tí dẹ̀ra yóò bá dé àtèmi àti àrọ́mọdọ́mọ wa. Ọlọ́run ò àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ bá wa pín nira yìí, bá wa pín dààmú yìí, bá wa pín wàhálà yìí. Àwọ̀ òretí pátì kan ni alẹ́ ni tí ó máa ṣe lórílẹ̀ wa lérí títẹrú tọmọ tààrà láàfíà tá gbádùn lábẹ́ ìdààmú. Àwa kan tó ń jà fún pé Yorùbá ní ìsìn kan gbogbo tí ń bẹ lábẹ́ ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run ni wọ́n fẹ́ ìṣẹ́bọ ẹbọ ìpìlẹ̀ náà ni wọ́n fẹ́ dá padà. Yorùbá tó jẹ́ pé ọgbọ́n ète, ọgbọ́n kárẹ́ni jẹ, ọgbọ́n jàǹbá, ọgbọ́n tí wọ́n máa ń sọ wípé wọ́n ní wèrè ọ̀rẹ́sẹ̀ wèrè ọ̀bú ọlọ́gbọ́n ní àgbẹ̀sẹ̀ rẹ̀ kalẹ̀. Wọ́n rí ìmọ̀ rẹ̀ ní jẹun gẹ́gẹ́ bí ìlànà kan wípé ìwọ́gọ̀ ni
wọ́n á gbé wọlé kálukú tó wá nítorí pé àfẹ́ kí àlìkìyámà wa ó bàjẹ́ kẹ́sìn ó bàjẹ́ mọ́ wa lọ́wọ́ àwa káyìí tó takú pé kò sí ti ń jẹ́ Yorùbá ní ẹsẹ̀ mọ́ dá wọn lóhùn o. àwọn àfáà kan tó kóra wọn jọ wọn organize àwọn èèyàn wọ́n protest pé Islamic nation láfẹ́. lódodo sì ní gbogbo ìlú tí mùsùlùmí bá wà lábẹ́ ìjọba mùsùlùmí ń dájọba tiẹ̀ ṣe ni torí pé a mọ àwọn nǹkan kan tíjọba fààyè gbà pé ọ lè ṣe ọ lè mutí sàmọ́ fọtí ẹ kó dààmú bẹ́ẹ̀ lómi àmẹ́sìn dí ọ lọ́wọ́ mo pé Islam ti wá o kò ní àmú kí ló ń ṣe ọ̀ ń ṣèjọba nù ìjọba fààyè gbà ọ lè ṣe sìná sàmọ́jọ pariwo rẹ pọ̀ rẹ́pù ni ẹjọ gbádùn ara yín ni ìjọba fààyè gbà àmọ́ gbogbo nǹkan wọ̀nyí ó di kálukú wa lọ́wọ́ mú nítorí pé ẹ̀sìn ni yọ̀hún Ọlọ́run ọba ò fẹ́ kálukú sì dúró láàyè bàbá wà lọ́fíìsì kan báwọn kan bá ń dórí ibú wò tán bá ń ba ìyàwó lọ́wọ́ tán ń ṣèkì ara wọn táwọn gé ara wọn ìwọ jẹ́ mùsùlùmí wàá jókòó ẹni rí mùsùlùmí kan tó fẹ́ bọ́lọ̀ ń pàdé dáadáa kọ́ dárú ẹ̀ wò ọ́fíìsì wo lọ ti ń ṣiṣẹ́ tó wá rí pé ìfàrè ìyàwó ẹni tí ó bá dá gbogbo eléyìí wò akọni ni àbákọni kọ́ tí ń bẹ lórílẹ̀‐èdè tó sì ti máa bá rò rí èèyàn jẹ́ tó sì máa mú yàn yín ìpín wọ́n lẹ́nìkan lánàá àbíjẹta làwọn fídíò ni wọ́n lẹ́nìkan fẹ́ lọ pokùnso wọ́n ló ń jẹ gbèsè nígbà táwọn fídíò lẹ́nìkan bá ti ń sọ pé ó lè dọ́gbọ́n ẹ̀ ó sì lọ pokùnso níbi tí wọ́n ti rí ẹ wo bí kálukú ẹnìkan fẹ́ pokùnso nítorí pé òun wọ gbèsè àwọn káyọ̀ tó ń sọ pé ẹ má dá lóhùn ó sì pẹ́ pokùnso níbi tí wọ́n ti rí tó ẹ pé ní wọ́n bá mọ̀ pé lódodo òun fẹ́ kú lóòótọ́ inú gbó ní ọ̀lọ́ tẹ́nìkan kan ò ti ní rí ẹ wo bẹ́ẹ̀ nìkan ṣe rò pin má jẹ́ ń tàn ẹni tí bá ń bẹ nílé lọ́wọ́lọ́wọ́ báyìí nìkan kódà ẹni tó bá lágara wá láti gbogbo kọ́ńtírì tí yẹn bá wà ọ rí wípé kò rọrùn kọ́pọ̀lọpọ̀ orin kó yẹn fanda ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rù àwọn àjẹmọ́ ẹlòmíín bẹ̀rù wípé ká má bàa kidnap ká má bàa jíun gbé torí pé wọn ó béèrè fún iye tó kó jọ nínú ìgbésí ayé ẹ̀ àwọn àtàjọ wà nílá ni wọ́n béèrè 50 million naira yìí o 50 million naira fẹ́ni tí ń ṣe POS 50 million naira ǹjẹ́ tèmi rẹ bá rí ǹjẹ́ àní dúró bá lù wá ń bí ọ léèrè irú àwọn táwa ń sọ yìí àwọn tí wọ́n dúró ti súnà wípé wọ́n ẹ̀sìn làwọn ìdáhùn ti tóbi èrè Ọlọ́run wọ́n tí wọ́n ń pàdé irú àdánwò ibi tí wọ́n ti wá ibi tí ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ yìí méje ń tàn ọ́ kò jìnnà rárá tọ́jú tó bá ti kú òǹbẹ̀ tán níbi táwọn olórí orílẹ̀-èdè ti gbéra kò jìnnà síra wọn níbi táwọn aláàbò wà láì tó bá ti kọ́ọ̀sì láti ibi tá à ń sọ yìí sódì kejì ọ̀bọ̀ síbi táwọn aláàbò wà náà nìyẹn o ibẹ̀ lélẹ́yìí ti ń ṣẹlẹ̀ èmi rẹ ìwọ tó jìnnà rere ó rí wípé tó bá máwọn èèyàn tí wọ́n ń bẹ nírú bẹ̀ yẹn tí irú eléyìí ń ṣẹlẹ̀ èmi rẹ ló kùnú ẹ̀ tó bá gbọ́ pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ tó bá ń fi irú wọn rẹ́rìn tó bẹ lọ́hùn wípé Ọlọ́run mọ́sà kó wọn yọ Ọlọ́run kọ́ là wọn níjọ́ títí ẹ̀ náà bá dé Ọlọ́run jẹ́ ọ̀rẹ́ ni gbà wọ́n lẹ̀ ẹ̀yin akọni ẹ kú tẹ̀síwájú ẹ gbára lọ́lọ́run gbogbo ẹni tí bá ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹni tí ń yàwó ẹni tí ń gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín tí fi ń ra àwọn èèyàn jẹ tí ń bá àwọn èèyàn àná Ọlọ́run ní fàwọn àtìyìn rẹ̀ àwọn akọni Ọlọ́run mọ́sà mójútó wa Ọlọ́run kọ́ bá wa pìyà náà lódodo bíjọba ti wọlé dá tí ọ̀rọ̀ gbèsè ayé èèyàn tó yọ sẹ́kù nǹkan kan tọ́lọ́run máa fi bá yẹn wí àmì mi àti kálukú wa daṣọ ẹlòmíì bá fọ́ ságbádá ẹ bá wù àtòkè àti ilẹ̀ rẹ̀ ìlú lẹ́wọ̀n owó kan tí ò ní túmọ̀ báyìí nì ẹlòmíì wà ń fọgbọ́n ìwò náà ẹlòmíì fake life ọwọ́ kún ayé ẹ bá dé agbádá ẹlòmíì bá ń ságbádá ń báyìí ẹ̀gẹ́ ló fi dùn tẹ bá rí fìlà lórí ẹ̀tọ́ hàn kankan owó kan tó yẹ kó fi rẹja sílé tí wọ́n fi jẹ ló fi fọ́ pé àní ẹjẹ́ kóun náà dé kí wọ́n lè bá a lérò wípé òun wà nínú àwọn tíyà ọ̀jẹ̀ àwa lo ayé yìí dípò wípé kálukú wa gbà wípé àwọn tí ń bá ń rí Nàìjíríà lò tí wọ́n tó ní kò sí òun ò rí dààmú kankan kódà gbogbo àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọwájẹ ọjà sí pé ẹ̀tọ́ àwọn èèyàn kan ìdààmú àwọn èèyàn kan ẹkún àwọn èèyàn kan làwọn fi ń gbégbé sí ayé rọrùn àwọn ọmọ àwọn èèyàn kan ìlọsíwájú tiwọn lọmọ tí wọ́n fi lòkè òkun lọ kàwé tí wọ́n bá kàwé òun tán pẹ̀lú gbogbo làákàyè wọn ò ní fẹ́ padà sórílẹ̀-èdè yìí mọ́ láti wá lo làákàyè yẹn wọ́n ń gbé lọ bẹ́ẹ̀ jójúmọ́ ní Nàìjíríà ń lù sí àwọn èèyàn àtìmí àti yín akọni wa Ọlọ́run o mọ́bí bá wa lórí ibú kalẹ̀ o já bá wọn sórí ire kalẹ̀ kò ní dáa kéèyàn kú sínú sẹ́yìn kó tó wọná òfò di méjì subhanaka la umma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.